àgbékalẹ̀ fọ́rọ́mù kan tí wọ́n porúkọ ẹ̀ ní MC owó ní kókó fans club ló kó gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀hún jọ láti sàmì sí àyájọ́ àkọ́kọ́ irú ẹ̀ tí wọ́n fi gbé fọ́rọ́mù yìí kalẹ̀ yẹn tó wà lórí ẹ̀rọ ayélujára. ẹni tó fi ìlú níṣẹ́ ìṣelégbé ìyẹn ọ̀gbẹ́ni Samuel Salako àti gbogbo ìgbìmọ̀ tó gbé kalẹ̀ fún ètò ọ̀hún ló lo àǹfààní láti ṣe àgbékalẹ̀ ètò yìí níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà ti wà níkàlẹ̀ láti kópa. àwọn òṣèré tíátà tó wà ń bẹ̀ wọ́n fi eré ọlọ́kọ̀ọ́jọ̀kan dáwọn ènìyàn lárayá níbi tí àwọn alága tí ó tún yọjú sí ilé ìgbafẹ́ Ayeye hotel sí ìlú Ìpòbẹ́ wọ́n fi ara hàn jọ náà gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe àtìlẹ́yìn fétò náà. Samuel Salako láǹfààní láti bá iléeṣẹ́ wa sọ̀rọ̀ àlàyé tó ṣeré lẹ́nu pa gbohùngbohùn wa nípa bí ètò ọ̀hún bó ti ṣe wáyé gbà. eléyìí ni mo ń ṣe ayẹyẹ àjọ̀dún ẹgbẹ́ mi tí a pè ní owó ní kókó fans club. inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pé ọjọ́ ìní wáyé torí iṣẹ́ tí èèyàn bá ń ṣe táwọn èèyàn ò bá tí ì rí tí wọn ò bá tí ì mọ̀ gẹ́gẹ́ bí pé irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ì tí ì gbé iṣẹ́ tó ń ṣe sókè ṣùgbọ́n mo dúpẹ́ fún ìgbéga tí Ọlọ́run fún mi àti fún àǹfààní tí ìjọ ìní yìí fún wáyé. àwọn olóyè kọ̀ọ̀kan tó mú nínú ẹgbẹ́ náà tí wọ́n wà ní ìkàlẹ̀ bí ọ̀gbẹ́ni olóyè Ọdúnlámì Alfred, ọ̀gbẹ́ni Àbísí Monday àtàwọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tó kópa nínú ayẹyẹ yìí fìdùnnú àtayọ̀ wọn náà hàn lẹ́nu ọ̀pá gbóngbóng iléeṣẹ́ OSOLO TV tó wà níkàlẹ̀ ń bẹ́ẹ̀. ayọ̀ àti ìdùnnú àti ìwẹ̀jẹ̀wẹ̀mu ló mọ́dún ọ̀hún lọ sópin nílé ìgbafẹ́ Ayeye hotel ìyẹn ní bápalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ síbẹ̀. ìpè tiwa lọ ìpè ọdún tó ń bọ̀ kí wọ́n tún gbìyànjú láti ṣe jù bẹ́ẹ̀ lọ kẹgbẹ́ ọ̀hún kó túbọ̀ máa tẹ̀síwájú. Kàásù Mùsùlùmí ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ OSOLO TV. OSOLO TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.